ẹ káàbọ̀ sórí ètò Ògbónitán reality show Olúwaṣeun Àkànjí lóòtú ètò yín ẹ wá nǹkan fìdílé ẹ kájọ máa fìtí gbéyàwó ọ̀rọ̀ torí pé ọ̀rọ̀ báyìí lọmọ ilé tí máa ń jẹ bá a ṣe ń bá a bọ̀ torí ẹni tó bá bá a lọ òun ló bá kú ṣé ẹ gbàgbé ọ̀rọ̀ tá à ń sọ́bọ̀ nípa my child ọmọbìnrin yìí tún báyà tí wọ́n gbà ó bá sọ̀rọ̀ torí pé ó ń ka lára kò yé sí màmá wọn ò máa súnmọ́kùnrin kankan tí mo fi lóyún tó wà nínú mi ìyá yìí bá pe ọ̀gá ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀gbọ́n rẹ̀ sí ní kí n gbé oyún tó wà nínú àbúrò yìí ṣe é ṣe tẹ́sítì sóyún ni ṣé kìí ṣe jù ó mà lóhun ò bẹ́ẹ̀ nìkankan lájọṣepọ̀ ìyá ìbá ni ò bẹ́ẹ̀ nìkankan lájọṣepọ̀ bíi ti báwo ó ṣàfẹ́ kó bá rẹ̀ ó fẹ́ ṣe kíní kan ó fẹ́ ṣàwó kan ó lóun bá dákẹ́ nígbà tó yá wọ́n bá ní pé kí ìyá má wà mọ́ wọ́n ní ìwọ nìkan ni wàá máa tọ́jú ara ẹ̀ ìwọ ni wàá ṣe gbogbo ẹ̀ wọ́n ṣàbínú sóhun fúnjọ́ mélòó kan ìgbà tó yá ìwé ń lọ lára wọn àǹtí Ṣeun báyìí lóun ṣe ṣe wọ́n fún ìyá ẹ̀ lówó wọ́n fún oṣù ìgbọ̀n mẹ́rin rẹ̀ ti ṣe ó sọ ẹ̀gbọ́wọ́ oṣù yín tọ́dún máa fi parí ẹ̀ṣẹ̀ calculate owó oṣù yín èló máa jẹ́ iye báyìí ní ẹgbà sáfíìsì tọ́nu léyìí nídìí ó fẹ́ travel out ó náà lè ń tọ́jú láti tọ́jú ìyá ẹ̀ ní kó máa bọ̀ wá sí abroad ìyá yìí bá lọ ẹ má gbàgbé ìyá yìí ò ń ṣe Yorùbá o ìyá yìí bá lọ nígbà tó yá wá kùnrin nìkan wọn máa ṣe oúnjẹ nílé àǹtí máa wá àwọn náà máa kékeré wọn máa lọ ìgbà tó yá bóun ṣe bímọ nìyẹn ìjọ tóun bímọ òun lòún bímọ àǹtí ni wọ́n ké tó pé ewu ọmọ àbẹ́ ẹ̀gbọ́ òun lòún bímọ àǹtí ni wọ́n ké tó pé ewu ọmọ bímọ ní òru mọ́júmọ́ wọ́n tẹ́kẹ̀ òun pàkàrà òun má jáde síta òkínní kan inú ilé lòun bímọ sí wọ́n pe ní dókítà tó wá gbẹ̀bí òun nílé ni kẹ́lí mọ̀ pé wọ́n múra òun lẹ̀ ìyá òun ò wá nígbà tó yí òjijọ́ kẹta tó ń bímọ ṣé mo kọ́kọ́ wọn àwọn àtọkọ wọn ti jọ ní problem nípa fọmọ ilẹ̀ fílẹ̀ kìíní kan mi ò tọ́ fún yín ìgbà tó ń bímọ àǹtí yóò sí àràǹdì pé àwọn lọ sí wọn jáde bó ṣe bímọ tán àǹtí yẹn jáde wọn lọ get 1 or 2 things ọkọ ti dé ọkọ fún ní gift ọkọ fún ra gown fún ó ra gbogbo ẹ̀ ó fún get tó bímọ yẹn ní gift nígbà tí ìyàwó máa dé ìyàwó ní pé ó ṣe máa fún ní gift tí òun bímọ ló fi fún gift yẹn wọn ní wọ́n dé take it easy so yẹn ti ń fa gbọ́nmi sí omi òtó láàrin wọn ìgbà tó yá ọkọ yẹn wá ní pé òkè ìgbà táwọn yẹn bá ti dé inú yàrá ni gẹ́ẹ̀ yẹn máa wà ọkọ ìyàwó mi ló máa wà ní yàrá tiẹ̀ olóma bọ́ sí sitting room oná kí pópó ewu ọmọ ọlọ́run ó dá sí ṣé nǹkan tí mò ń sọ ti yé yín ìgbà yìí tán ti bímọ báyìí ìjọ kẹta tó bá ọmọ mi wà so àwọn náà bímọ ìyẹn ìyàwó ẹgbẹ́ ẹ̀yìn obìnrin yẹn àwọn náà kí pópó ewu ọmọ òun tiẹ̀ wà nù yàrá nígbà tó jọ kẹta ọkọ wa ní gbogbo wọnú mọ́tò ṣàgbéyàwó ẹ̀ṣẹ̀ bímọ ni ó dẹ̀ ń bóyá ń pretend ẹ̀ ó bá gbé ọmọge yẹn sí mọ́tò wọn lọ gba hòtẹ́ẹ̀ fún nígbà tí wọ́n dé hòtẹ́ẹ̀ ọkùnrin yẹn ló lọ ń wò ń bẹ́ẹ̀ ó máa lọ wò láàárọ̀ wọ́n máa gbóúnjẹ fún ó máa ṣe gbogbo ẹ̀ fún ó máa lọ wò láàárọ̀ ó máa lọ wò lọ́sàn-án ó máa lọ wò lálẹ́ ọjọ́ òkómọ kò wọn ò wá síjọ́ òkómọ kò jókòó bàbá ìyá ọlọ́mọ ẹ̀gbẹ́ yẹn ló jókòó yọ lọ́mọ àwọn àjọṣe wa òní wọ́n ń tèkì ẹ̀ so òun tiẹ̀ wọ́n fi èèyàn kan tì í bí wọ́n fòbìnrin kan tì yẹn ló ń bọ́ òyìn mọ́ra fún láàárọ̀ ó ń ṣe gbogbo nǹkan fún èyí kí kókó pẹ̀lẹ́ wọ́n ṣe yẹn ṣe ń tèkì ẹ̀ níbẹ̀ ẹni tó gbà fún náà ń ṣe Yorùbá o kódà kò ń ṣe Yorùbá àwọn sáìdì ègún yẹn wọ́n kò mọ́ wá tọ́jú ẹ̀ ó jẹ́ ń tọ́jú ẹ̀ bẹ́ẹ̀ ó wà lóòótọ́ yẹn ọkọ yẹn máa wá ó tèkì ẹ̀ tọkọ bá jẹ́ ọkọ wa ní kó má ronú kó pé ṣe náà ni wọ́n ṣe o ọkọ tó dáa ni wọ́n ṣe fún wọn ó ní wọn ní pé kò sí problem ṣe bóun ṣàmà padà sí school wọn ní kó má wọrí ó máa padà àǹtí èdè ti ń sọ fún pé tálẹ̀ bá ti já kó yẹ káwọn máa mú lọ sọ́dọ̀ mọ́mí ẹ̀ kó lè máa continue education rẹ̀ bẹ́ẹ̀ ọkọ sọ pé láéláé nǹkan tá a promise ẹ̀ tí ká fulfill ẹ̀ so wọ́n ti jọ ń drag ẹ̀ láti nípa àwọn gbọ́ gbogbo ẹ̀ so ọkọ yẹn ṣá ọmọ tó bá ti wá sọ́dọ̀ òun ọmọ abóhùn ra nǹkan wá ìgbà míì èso ìgbà míì wọ́n máa oríṣiríṣi kan wá fáwọn ìgbà míì èso gbogbo ẹ̀ ló máa rà wá fóun ó lóun máa kí wọn kó wọn ṣe bó tó máa fẹ́ jẹ lòun jẹ ní hòtẹ́ẹ̀lì tó ń wá yẹn
wọ́n ṣe kò mọ́ tán ọjọ́ kejì kò mọ́ ọkọ ẹ̀ drive ẹ̀ wá wọ́n sódò wọn bọ́sọ́ sódò wọn gbọmọ yẹn dání wọn gbọmọ dání láì pé ìyá akọ́jú ti ọmọ so wọ́n á kí wọn pé ẹ kú ayẹyẹ náà ó ṣàn kí wọn pé ẹ kú ayẹyẹ náà pé kí wàá ní orúkọ ọmọ kò sọ pé orúkọ ọmọ mi wọ́n ní àǹtí kí ni orúkọ ọmọ ẹ gbé wá ní wọn jẹ́ kó fún lọ́yàn o wọ́n gbà lọ́wọ́ ẹ gbé wá ní wọ́n á ní orúkọ ọmọ ọkọ wa sọ pé ìyanu wọ́n á ní ìyanu olúwa sì kẹ́ mi ìyọkọ sọ pé ìyàwó wa sọ pé ìyanu náà pè fún ẹ̀kọ́ olúwa sì kẹ́ mi ìyàwó tí ń kọra mọ́ ìyọkọ sọ pé ṣé orúkọ tó láti fọmọ ẹ̀ nìyẹn mo ní ìyanu olúwa sì kẹ́ mi ó ní òkè olúwa sì kẹ́ mi ní ìyanu pé kó má wọrí bá ní pé gbàgbọ́ ló máa wálé kún ti ẹ̀ rí ìyàwó ní ṣé ọmọ tó fẹ́ máa tọ́jú sí òpá àti skul mọ́ rárá kíkọ tí ẹ rí pé òun náà ti máa wò pé mọ́mì òun I'm out of this place ìyàwó bá ní ọkọ ní do now wait now kí ni problem ẹnu ó lè dúró kò dáhùn maybe àwọn òṣèlú nìyẹn ọkọ wa padà pé wò kó má bínú kó má rí bí nǹkan tí ò dáa o kó má wọrí o pé ṣé àwọn lè parọ́ fún ó lóun sọ pé rárá so don't worry I am here with him ọkọ bá lọ pẹ̀lú ìyàwó ẹ̀ olùwà kan ń bẹ ó ní wọn ni ó ti sàbẹ̀ òun fẹ́ kú mọ́mí òun fún òun nọ́mbà mọ́mí òun ti ẹ̀ béèrè òun mọ́mí òun ti ẹ̀ wá òun wá ṣé òun ti ṣe mọ́mí òun tẹ́tẹ̀lẹ́ rí mo bá gbé kúrò lọ́kàn ó bá jẹ́ òun tó òun ó náà ti ṣe mo wà ní òtẹ́ yẹn for good a month mo fi wà ní òtẹ́ yẹn for good a month mo fi wà ní òtẹ́ yẹn tí ẹnìkankan ò béèrè mi nínú mọ́mì mi tàbí àǹtí yẹn ọkọ wọn nìkan lòún rí gbà tó yá ọkọ wọn ní àǹtí ẹ̀ fẹ́ da ìpadà sọ́dọ̀ mọ́mì yẹn mi lè fẹ́ kó o padà mi fẹ́ kó o continue education ni ìyẹn ló fà don't worry tí máa ti yanjú ẹ̀tọ́ I will come and pick you mo ní ẹ ṣé wọn sir God bless you sir nígbà tó yàtọ̀ ni mo yanjú ẹ̀tọ́ mo yẹn ti pé bí abi a month more than a month and 1 week ṣá wọn á gbé òun nílé ní hòtẹ́ẹ̀lì ó gbé òun padà àǹtí ẹ̀ náà tẹ́lẹ̀ wọn ọkọ ilé tí wọ́n ní pé má sọ pé wọ́n ló lọ́mọ má sọ pé my baby fọmọ yẹn sílẹ̀ face your education ó ní jẹ́ pé do you promise me ó ní òkè ó ní ọmọ tóun gbúrò fún sùn mẹ́sàn-án tóun gbé sọ́wọ́ ó lóun rò bí òun fọwọ́ ọkọ ọmọ yẹn lẹ́ẹ̀kẹ́ ní tóun bá fọwọ́ ọkọ ọmọ yẹn lẹ́ẹ̀kẹ́ bóyá ọkọ wọn ló gbé ọmọ yẹn sọ́wọ́ ló wá yàrá òun ó wá bóun sọ̀rọ̀ ó gbé lọ́wọ́ báyìí tóun fọwọ́ kàn lẹ́ẹ̀kẹ́ wọn náà tí ò gbọdọ̀ rí pé wọn ń kàrọ ọmọ yẹn gan ó ní wọn pé education wọn ló bọ̀ sọ òun bá ṣe WAEC gbà tó ń ṣe WAEC ọmọ yìí àwọn ìdí máa pé bí i 2 years nígbà yẹn kó n tó ṣe WAEC because òun ṣùgbọ́n àyàtún dúró sílé tí wọ́n tẹ̀kẹ́ òun tó ń ṣe gbogbo ẹ̀ kó n tó yọjú síta òun ṣe WAEC tó ń ṣe WAEC tán wọ́n ní kó ń ṣe JAMB òun ṣe JAMB àti òun ṣe JAMB òun skul tó mú òun ò mékè skul yẹn skul wọ́n ṣàmú skul kan wọ́n ṣàmú ọmọ skul kan òun ò fẹ́ dárúkọ skul yẹn lòún wà wọ́n ní kó wọ́n gba hostel fún òun wà bẹ́ẹ̀ nígbà tó wá jíjọ́ kan òun wá sílé láti skul ọmọ yìí òun ò rí òun ò tí ẹ̀ béèrè ẹ̀ mọ́ òun ti face life tòun òun ò dẹ̀ sọ pé òun bímọ rí fẹ́ anybody ó ní òun wà ní inú bedroom òun fẹ́ bọ́ síta ọkọ wọn wà nílé bó ṣe pàdé ọkọ wọn bẹ́ẹ̀ ni wọ́n á ní wọ́n á kí wọn ní àwọn fẹ́ bóun sọ̀rọ̀ wọ́n á ní ẹ fẹ́ bá mi sọ̀rọ̀ ṣé kò sí àbí mo ti ṣe ni wọ́n ní rárá àwọn fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ mo gbọ́ yín sà ṣé o lè báyọ̀ ṣe surrogate mo ní nù surrogate no tí surrogate máa ń le gan ok o lè ṣe surrogate fún yàn mo fẹ́ kí ìyàwó mi kó lè dá ọmọ yẹn padà fún ẹ tó wá bá ṣe surrogate nìsín a máa táwọn méjì lọ bàbá ronú mi ò mọ̀ nípa kíní o pé surrogate yẹn ó máa hard díẹ̀ o torí mi ò mọ̀ much pẹ̀ bẹ́ẹ̀ náà àti ṣe mo ti wọ school